Ọmọ kékeré kan ni tá a bí ní Èjìgbò tó dàgbà níbẹ̀, tó lọ ilé ẹ̀kọ́ níbẹ̀ náà, àkọ́bẹ̀rẹ̀ àti girama. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kálẹ̀, ẹni tí Ọlọ́run dá pẹ̀lú ìwà tó rẹlẹ̀, tó dẹ̀ mọ kí ni wàhálà, ìpèníjà tí àwọn èèyàn ní ládùúgbò ẹ̀, tó rẹ̀ ṣetán láti bá wọn kojú ìpèníjà náà, láti jẹ́ kí ayé dẹrùn fún tẹrútọmọ. Òní Najim Salam lọ iléèwé, àkàwé gboyè kínní, gboyè kejì, gboyè kẹta, a sì tẹ̀síwájú nínú iṣẹ́ òṣèlú. So inú ẹ̀ náà la tún wà títí dèní, ẹni tó nífẹ̀ẹ́ aráàlú, tó dẹ̀ ṣe é fọkàn tán, tó ṣe tán láti sìn ọmọnìyàn gẹ́gẹ́ bí ìfimímọ̀, ìfimímọ̀ oore àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún òun ni Najim Salam. Tó wá rí pé ní tí mo fẹ́ gangan ni, èmi ni màá jẹ gómìnà, kì í ṣe Oyètọ́lá. Ní tí mo fẹ́ gan ni gómìnà. Nǹkan tí mo fẹ́ gangan tó wá pé nǹkan gangan tẹ́ bẹ̀rẹ̀, nǹkan tí mo fẹ́ ni gómìnà. Wọ́n ò dẹ̀ fún mi, tó wá pé ní tí mo fẹ́ tẹ̀ fún mi, tí mo dẹ̀ gbà láti ṣiṣẹ́ padà fún ẹni tá a jọ díje. Kò sí nǹkan tó lè mú mi mọ́, èyí tí mo fẹ́ gangan lẹ̀ fún mi. Kò sí nǹkan míì tó wà lẹ́yìn ẹ̀ tó lè jẹ́ nǹkan tó kéré sí i, tó lè mú mi torí ẹ̀ má ṣe nǹkan fún ẹgbẹ́. Rárá o, kò ní ṣe pẹ̀lú ẹ̀ o. Kí ló ní ṣe pẹ̀lú ni àìfàgbàfẹ́ nìkan, àìgbà fún aṣíwájú ẹni, àìfẹ́ni rí àti àìbìkítà àti ẹ̀mí ìjà, ẹ̀mí wàhálà. Síbẹ̀ bó ṣe le tó náà àtòrí ẹ̀ kó nínú ẹgbẹ́. Ní 2022 tẹ́ sọ pé wọ́n jẹ́ pé àwa kọ́ la fà á, kò sẹ́ni tó fi nǹkan kan lọ àwọn ò dá sí. Gbogbo ipa tí ènìyàn lè kó kí wàhálà má bàa ṣe lèmi àti ọ̀gá mi ọ̀gbẹ́ni Rọ́ọ̀fù Adésọjí Arẹ́gbẹ́ṣọlá la ṣe. Kò sí olórí ẹgbẹ́ wa kan ní Nàìjíríà tá a dé ọ̀dọ̀ ẹ̀ pé a fẹ́ kí wàhálà ìṣẹ̀lẹ̀ lọ́sùn. Ṣùgbọ́n kàràn kí wọ́n dá sí, ojú wo kàn mí ni gbogbo wọn fi wò ó. Wàhálà máa ń bọ̀ lọ́sùn, wọn mọ̀ bá a dá sí. Ìgbà tí ìpolongo bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí olóṣèlú, wọ́n á ní ẹ̀yin ẹ mú parí báyìí lẹ́ẹ̀ máa ń ṣe lé, ẹ̀yin máa ń ṣe lé, bá a ṣe ṣe fún Oyètọ́lá tó fi wọlé àkọ́kọ́. Kò sẹ́ni tó fọ̀rọ̀ lọ̀ wá o, ẹnìkankan ò fi ọ̀rọ̀ lọ ẹnìkankan. Wọ́n ń wò wá, àwọn náà dẹ̀ ń wòran. Wọ́n gbà yé má gbọ́ràn. Ibìkan lèyàn fọwọ́ mú. Bàbá sínú kọmitì ìpolongo, àṣà lè dúró nínú ilé wa. Wọ́n sì ní Yorùbá ní wọn ń dúró ní ilé èèyàn kíyàn fọ̀rọ̀ yìí. Ara jókòó àwọn òye. Mi ò tiẹ̀ wá mọ wàhálà pé ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n jùlú, àwọn lẹ jẹ́ wọ́n dìde, àwọn lẹ jẹ́ nìkan wọlé. Kò sí campaign PDP kan tí mo bá wọn lọ. Kò sí nǹkan kan tẹ́ sì lè rí àwọn ọmọ tó àjọ ń ṣe, àwọn èèyàn tó àjọ ń ṣe pé wọ́n tẹ̀lé wọn lọ. Ẹ pè wá sí campaign, a sì lọ sí mbòmí, àdúró àgbàfọ́lọ́hún. Ìjọ Òbódìdé gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tó nífẹ̀ẹ́ ẹgbẹ́, a sì lọ dìbò wa fẹ́gbẹ́, a lọ jókòó nílé. Kò sí ní tá tó lè ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ. Mo rò pásìkò Ọlọ́run ni ò tó ń gbà náà fún wọn ni wọ́n fi jákulẹ̀. Kì í ṣe owó èèyàn o, kì í ṣe ọwọ́ Ọlọ́run ni o.
bólúwa ṣe fẹ́ ńgbà náà nìyẹn àbí kí la fẹ́ sọ sí kò síbi dájú lè sọ tá a sọ pé àwọn òdìbò irú èmi dìbò àdìbò fún wọn ṣùgbọ́n kò wùfẹ́ Ọlọ́run kí wọ́n débẹ̀ ni. bí ìtì ẹ̀ sí nílé ìbò kọ̀ọ̀la ni mo tó tàbújá dé ìyẹn ò true ètò true ni pé ìbò kóṣù kan àríra àpàdé wọ́n bá mi sọ̀rọ̀ nǹkan tí mo dẹ̀ sọ fún wọn ni pé ṣéjà tó wà ọ̀rọ̀ tó wà bí ìjà láàrin èèyàn àti ọ̀gbẹ́ni ṣé kò ṣeé parí ni tó bá ṣe parí ẹ̀ kí gbogbo èèyàn lè lọ sí ojú kan dáadáa wọ́n dẹ̀ ní kò síjà mo ní tí ò bá ti síjà lọ́wọ́ pé tèmi lẹ̀ ń béèrè léjìgbò ẹ wò báyìí ẹ ṣe àwọn ìgbésẹ̀ báyìí wọ́n dẹ̀ ní ó nira díẹ̀ mo ní ó wà kò sí nǹkan kan bẹ́ẹ̀ èmi ò pè àwọn náà pè mí tẹ́ ẹ bá lè ṣe tẹ́ ẹ bá lè pè èmi kọ́ ni ẹgbẹ́ èmi ẹnìkan ṣoṣo ni mí ṣùgbọ́n gbogbo tí ń jẹ́ ẹgbẹ́ ó ti di pé àwọn èèyàn ṣiṣẹ́ àkọ́kọ́ ẹ fi yìn wọ́n ẹlẹ́ẹ̀kejì ń bọ̀ wá ní wọ́n tún ṣe á gbọ́dọ̀ lọ́rọ̀ tá a bá wọn sọ ẹ bá wọn sọ̀rọ̀ nígbà tí wọn ṣe bẹ́ẹ̀ so kò tí ń sọ́kàn mi ń bẹ èmi ṣe tí ń lè ṣe àwọn ni wọ́n ṣe ó kù díẹ̀ kí wọ́n ṣe ìbẹ̀rẹ̀ kan ṣe. ìbànújẹ́ téèyàn máa ń jí ojoojúmọ́ tó bá ń rí tó bá ń gbọ́ inú èèyàn ń bàjẹ́ torí kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí kí gómìnà àti ààrẹ kí wọ́n jọ jókòó kí wọ́n jọ yanjú nítorí bí wọ́n ti wo community àdúgbò kọ̀ọ̀kan tí ìyà rẹ̀ ń jẹ báyìí wọ́n wọ àwọn òṣìṣẹ́ tí ò lè lọ bí iṣẹ́ tí wọ́n wà nílé wọ́n lè máa gbowó oṣù lóòótọ́ ṣùgbọ́n inú wọn ò dùn pẹ̀lú owó tó ń gbà nítorí òṣìṣẹ́ ìjọba ń tá a kọ́ wọn ni pé kí wọ́n lọ ṣiṣẹ́ kan gbowó wọn ò ṣiṣẹ́ wọn ń gbowó ìwà nílé ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ yìí jẹ́ kí wọ́n máa náwó ju tí wọ́n lè ná lọ so mi ò rò ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ó ti bẹ̀rẹ̀ di aláìsàn dáláìrùn kò jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú gẹ́gẹ́ bí ẹni tó ti wà nílé ìgbìmọ̀ asòfin rí kò dẹ̀ bá èròǹgbà ọmọnìyàn mu kò ṣeé gbọ́ kò bá ọpọlọ kò bá làákàyè mu èèyàn fẹ́ẹ̀ má lè rò pé irú ẹ̀ lè ṣẹlẹ̀ láyé fún àsìkò kan bẹ tí owó ìjọba ìbílẹ̀ fún bí odidi ọdún oṣù mẹ́wàá àwọn lọ́balọ́ba àwọn náà ń gbowó council wọ́n ti wà affected wọ́n nípa mẹ́rin àwọn ó kó bá wọn àwọn àdúgbò tó yẹ kí wọ́n tún ṣe kí wọ́n bí dọ̀tí bá wà níbẹ̀ nìkan oríṣiríṣi àti iṣẹ́ tó yẹ kí wọ́n máa ṣe local government àti gbogbo ilẹ̀kùn ọ́fíìsì pa fún oṣù mẹ́wàá kọjá ó ti nípa lára ètò ọrọ̀ ajé àdúgbò wa àwọn èèyàn kan bẹ tó gbé tán máa ń jí láàárọ̀ tó ń jí lọ tó máa ti ń jí council náà ti lọ ń ta ọjà wọn ibẹ̀ náà ti ń ta oúnjẹ ibẹ̀ náà ti ń ṣe ogbó ẹ̀ wọn ò ríṣẹ́ ṣe mọ́ kí làwọn yóò mọ̀ tà kí ni wọ́n mọ̀ sí ìsìn ó kó gbogbo ọrọ̀ ajé wa ó kó sòdí ó kó bá ẹlòmíì ò ní ayọ̀ nínú ilé ẹ̀ tó ti pé tó wá débi iṣẹ́ láyọ̀ wà fún àti fi sínú ilé fún odidi oṣù mẹ́wàá láì láyọ̀ yẹn tó èmi nǹkan tí ò dáa ni kò ṣeé gbọ́ kò ṣeé sọ mo dẹ̀ rò pé àwọn èèyàn wa náà wọ́n ti rí bí gbogbo ẹ̀ ṣe rí fún eléyìí nìkan tó wá rí pé ibi tí ojú ti là tá a ti mọ nǹkan tá a ń ṣe gan kò sí nǹkan kan tá a fẹ́ sọ mọ́ ọ̀rọ̀ ti sọ rẹ̀ tó bá dìbò míì tó ń bọ̀. mo ní bàbá àṣàlẹ̀ ọlọ́run ni bàbá àṣàlẹ̀ tiwa ọlọ́run ni àwa ò ní agbára kan lókè àní ìsàlẹ̀ ṣùgbọ́n a ní ọlọ́run a sì nígbàgbọ́ pé ogun tá a fẹ́ jà ogun ọlọ́run àti ogun ayé ni. ọ̀gbẹ́ni gan ọlọ́run ló ní kí lọ̀gbẹ́ni ní kí lọ̀gbẹ́ni gbọ́kànlé jọ ọlọ́run lọ kìí ṣe mínísítà ńsìn kìí ṣe gómìnà ńsìn kìí ṣe ààrẹ ńsìn kò sí nípò kankan èèyàn aráàlú bíi tèmi náà bíi tẹ̀yin náà ló ṣe rí ṣùgbọ́n dáwà ní tó ju gbogbo nǹkan lọ òun lọ́lọ́run òun la gbàgbọ́ pé ó fẹ́ jagun yìí pẹ̀lú ara ayé.
irọ́ tó jìnnà sóòótọ́. Èèyàn tó bá fẹ́ jogún kógún á pìtàn kítàn. Ọ̀rọ̀ ti wà ńlẹ̀ tipẹ́. A ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí láti oṣù kẹrin ọdún yìí ni. A lọ ṣèpàdé kan. Ibẹ̀ láti fẹnu kò pé ẹnikẹ́ni tó bá dìde nínú ẹgbẹ́ bí ọmọlúàbí wa yìí ò ní gbogbo wa sì fọwọ́ sí asáyìn rẹ̀ ní ìkọ̀ọ̀kan. Gbogbo àwa tá a jẹ́ olórí fún ẹgbẹ́ ọmọlúàbí. À ń bá bàbá ọgbà tó di àsìkò kan tí ìbò ń súnmọ́ tá a ti darapọ̀ mọ́ láti wà nínú ADC. Àwa ní òkè ọmọlúàbí nìkan kọ́ ni ìjókòó tó wà nínú ADC. Àwọn míì náà tó lè wà ń bẹ̀ táwọn náà nífẹ̀ẹ́ sí ipò gómìnà. Ṣùgbọ́n kò ní dá kí ọmọlúàbí lọ pẹ̀lú ìbò yẹ́lẹyẹ̀lẹ. A ní ká fi orí ìkòkò sọ́dún, ká mú ẹnìkan ṣoṣo jáde láàrin ara wa. Gbogbo àdẹ̀gbà, gbogbo ilé ló gbà. Ìyẹn ló fa ìgbà tí àsìkò tó ìpàdé tá wáyé ní Èkó. A ṣèpàdé wa bá a ṣe máa ń ṣèpàdé, à ń ṣe a dẹ̀ ṣe débì kan. Ọ̀rọ̀ débi ọ̀rọ̀ olùdíje. Wọ́n dẹ̀ bi wá léèrè pé ta ni a fẹ́ dìbò fún, ká dìbò láàrin ara wa ká fi mú ẹnìkan. A dẹ̀ ṣe. Ìbò mú ẹnìkan. Èmi dẹ̀ ní ẹni. Bí gbogbo àwa tá a jẹ́ olùdíje, àwa mẹ́ta la jẹ́ olùdíje lọ́jọ́ náà lọ. Wọ́n dẹ̀ bi wá léèrè pé ṣá fẹ́ kí àwọn dìbò. Gbogbo wa fẹ́. Wọ́n sì dìbò. Ìbò mẹ́nìkan. Àwọn tí bò mú wọn bi wọ́n léèrè pé kí lẹ rí sí. Wọ́n nínú àwọn dùn. Àwọn dẹ̀ ṣe tán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni tí bò mú. Ó wá yà wá lẹ́nu pẹ̀lú oríṣiríṣi tá à ń gbọ́ lẹ́yìn ẹ̀ pé ṣùgbọ́n nǹkan tó dáa ni o. Kí nǹkan ṣẹlẹ̀ kéèyàn fìbínú hàn gẹ́gẹ́ bí ọmọlúàbí. Bákan náà ni nǹkan tó wá dáa ni kéèyàn bínú kán wá bẹ̀ kó sì gbọ́. Mo rò pé kíní wá ti ń bẹ àwọn tí wọ́n lè bẹ̀. Àwọn tó ń bínú wọ́n ti ń bẹ̀ wọ́n. System wa tí ọmọlúàbí ti ń bẹ àwọn èèyàn kọ̀ọ̀kan. Àwa náà ń ṣe tiwa. Àwọn tó wá ń gbọ́, àwọn tó ń gbọ́. Àwọn tó ní nǹkan míì lọ́kàn tẹ́lẹ̀ yàtọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀. Tí wọ́n ní gbọ́ kò sí bá a ṣe lè ṣètò. Ṣùgbọ́n a wà lórí pé à ń bẹ̀ wọ́n kí wọ́n ronú pọ̀ pé àjọṣepọ̀ wa tó ti pẹ́ àti ibi tí a ti jọ ń bọ̀ àti ibi tá à ń lọ kí wọ́n má ṣe nǹkan tó máa sọ wọ́n lẹ́nu ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n má fi kún orúkọ wọn pé bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Tí ó bá ti ṣe é ṣe wọ́n á lọ ni. Kò ní dáa kéèyàn gba orúkọ kún ọkọ ẹ̀ o. Bí tá a bá dé nìyẹn. Gẹ́gẹ́ bí tèmi, mo ti fi ìwé kan jáde sí pé káwọn èèyàn tó ń tẹ̀lé mi wọ́n má sọ̀rọ̀ ẹnìkankan láì dáa. Ká má fẹnu àǹtẹ̀ lu ẹnìkankan. Pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú báwọn ṣe ń ṣèjọba. Tiwa ni pé ká ké gbàjarè ní táwa fẹ́ ṣe. Ká jẹ́ kí àwọn Ọ̀ṣun mọ̀ ní táwa fẹ́ ṣe yàtọ̀ sí tí wọ́n ti ń rí. Tó bá ti rí, wọ́n dìbò fún wa. Tá a bá gbèyàn sípò, kò ní lè ṣe ju déédéé ní tágbára ẹ̀ bá ká náà lọ. Àwọn tó wà ń bẹ̀ ti ṣe déédéé ní tágbára wọn ká, a sì ti rí. Kí làwa fẹ́ ṣe yàtọ̀ àti ọ̀nà wo la fẹ́ gbégbà lókùtà á jẹ́ kí àwọn èèyàn wá rí tí wọ́n fi ṣe ìtàwọn àǹtẹ̀. Ìdí tí mo ṣe ń rò pé mo ní láti ṣe kinní yìí ni pé mo ò fẹ́ kí àwọn ọ̀nà wa ní ìpínlẹ̀ wa kó rí bó ṣe wà mọ́. Ọrọ̀ ajé wa mi ì fẹ́ kó wà lójú kan náà mọ́. Ètò ààbò wa mo fẹ́ kó gòkè sí. Ọ̀rọ̀ ẹ̀kọ́ wa mo fẹ́ kó látúnṣe. Kì í ṣe pé à ń ṣe ètò ẹ̀kọ́ lásán. Èrò ìlera fún àwọn ọmọ ọwọ́, fún àwọn obìnrin, fún àwọn àgbàlagbà mo fẹ́ kó yàtọ̀. Ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀nà wo la lè gba àwọn àgbẹ̀ lọ́wọ́ àti nípa lílo ẹ̀rọ ìgbàlódé láti ṣiṣẹ́ oko àti nípa láti ra èrè oko wọn
láti bá wọn kó pamọ́ tí wọ́n bá fẹ́ kó mọ́ àbí láti rà gẹ́gẹ́ bí ìjọba. Àwọn nǹkan tí mo ní lọ́kàn ó pọ̀ tí ó fi mọ́ ètò ààbò. Ètò ààbò wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dúró girigiri jù báyìí lọ ní Ọ̀ṣun. Ọ̀nà wo la fẹ́ tún gbé gbà tí ètò ààbò wa tí ó fi lọ síwájú sí i? Àwọn nǹkan yìí ló kún mi lọ́kàn gẹ́gẹ́ bí ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun, tí mo sì rò pé tí n bá ní àǹfààní láti wà níjọba yóò yàtọ̀ sí ètò tí n bá bọ̀ látẹ̀yìnwá tí mo fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ má sùn, ẹ jí kẹ́ ẹ dẹ̀ wo kí ni ẹ fẹ́. Ẹ má wò tó kán, má wò tó wó, kán má wò tẹgbára, kán má wò tẹnu dídùn, kí ẹ wo ta ló lè ṣe, tó sì máa ṣe dáadáa. Pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ètò tèmi ní làkà fún wọn kò tíì sírú ẹ̀ rí lọ́ṣun. Ní kò pẹ́ tá a bá bẹ̀rẹ̀ sí í ṣe ìpolongo, à ń ṣètò jáde, wọn á rí i pé kò ní sí òṣìṣẹ́ tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ò ní nílé lórí, pẹ̀lú àwọn ètò ìlànà tí èmi tọ́lọ́run ti fẹ́ lò mí tí mo ti ń ṣe sílẹ̀. Àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti mọ̀ pé mi ọ̀rẹ́ àwọn ni mí. Ní gbogbo ìgbà tí wàhálà bá wà pátá, ilé ìgbìmọ̀ asòfin ọ̀dọ̀ mi ni mo ti ń yanjú ẹ̀. Wọ́n dẹ̀ mọ̀. Bí àwọn tí gbogbo wọn ò lè tí kò níbi iṣẹ́ tán, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà níbi iṣẹ́ ńgbà náà wọ́n sì wádìí sí wọn mọ̀. So èrò tí mo fẹ́ sọ fún àwọn ará Ọ̀ṣun ni pé èèyàn bí yín tí ẹ ti jọ ń gbé bọ̀ láti ilẹ̀, tọmọ tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀, tọmọ bí tẹ́rù ti ń ta yín lórí, tó dìde láti àpáta bí ọ̀pọ̀lọpọ̀ àbí láti inú ẹrọ̀fọ̀ bí ọ̀pọ̀lọpọ̀, tó mojú lè já ìṣòro ẹnì kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun, òun lẹni tí wọ́n ń pè ní Ìwàlóye. Àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti mọ̀ pé mi ọ̀rẹ́ àwọn ni mí. Ní gbogbo ìgbà tí wàhálà bá wà pátá, ilé ìgbìmọ̀ asòfin ọ̀dọ̀ mi ni mo ti ń yanjú ẹ̀. Wọ́n dẹ̀ mọ̀. Bí àwọn tí gbogbo wọn ò lè tí kò níbi iṣẹ́ tán, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà níbi iṣẹ́ ńgbà náà wọ́n sì wádìí sí wọn mọ̀. So èrò tí mo fẹ́ sọ fún àwọn ará Ọ̀ṣun ni pé èèyàn bí yín tí ẹ ti jọ ń gbé bọ̀ láti ilẹ̀, tọmọ tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀, tọmọ bí tẹ́rù ti ń ta yín lórí, tó dìde láti àpáta bí ọ̀pọ̀lọpọ̀ àbí láti inú ẹrọ̀fọ̀ bí ọ̀pọ̀lọpọ̀, tó mojú lè já ìṣòro ẹnì kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun, òun lẹni tí wọ́n ń pè ní Ìwàlóye. Mo fẹ́ kí àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun kan jí, kan mọ tí wọ́n fi ọwọ́ wọn tẹ̀ ní ọjọ́ 9 oṣù kẹjọ ọdún tó ń bọ̀. Àwọn èèyàn oníṣẹ́ aláìkówó wá o, owó Nàìjíríà náà ni o, wọ́n lè gbà o, kọ́mọ yí èròǹgbà ọkàn wọn ṣá.